Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ kú ọjọ́ Saturday. Happy weekend to you all. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí i yẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Today is April 26. Ìgbà wo la bẹ̀rẹ̀ April? Ìgbà wo la bẹ̀rẹ̀? Òun la tún ti fẹ́ parí oṣù yìí. Ọlọ́run á fi ìfẹ́ ẹ̀ sínú ayé wa o. Ìfẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀ láéláé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o, torí ọpẹ́ ni kí n máa dú. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu o, ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe yín ṣe. Ẹ̀yin èèyàn lé ẹni tí Ọlọ́run bá ti gbèjà, ẹni tí Ọlọ́run bá ti wà pẹ̀lú, ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ kò ní fi sílẹ̀ láéláé. Ní ọ̀rọ̀ Queen Naomi o. Ọlọ́run gbèjà Queen Naomi o. Àwọn sísí wa gbogbo yìí, wọ́n rí pé àwọn lè dojú ti Queen Naomi ni, ṣùgbọ́n ara wọn ni wọ́n dojú tì. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé wọ́n yọ orúkọ Queen Naomi nínú registry tí ó yẹ kí orúkọ olórí wà? Ṣùgbọ́n ìtìjú ló bá dé fún wọn nítorí pé gbogbo ẹ̀sìn wọn ó ya síta báyìí ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Wọ́n ní àwọn elders pé wọ́n ń bínú pé àwọn olórí yìí wọn ò ṣe ritual tó yẹ kán ṣe kán tó kọ orúkọ wọn sínú registry. Wọ́n ní ẹni tó bá máa jẹ́ ìyàwó onírìṣà, wọ́n ló gbọdọ̀ pass 13 ritual tí Queen Naomi pass through. Gbogbo àwọn ritual yẹn, orúkọ oríṣiríṣi tó yẹ kí àwọn olórí yìí ṣe, wọn ò ṣe. Èyí tó ṣẹyọ kan, ó kọ orúkọ ẹ̀ sínú registry. Ẹ rí pé èyí tún lágbára, ẹ̀yin ará ilé. Èyí tó ṣẹyọ kan péré, orúkọ wọn ti wà nínú registry. Wọ́n rò pé gbogbo àwọn ìkà àti iṣẹ́ ibi tó ń ṣe yìí, wọ́n rò pé ọjọ́ kan àṣírí wọn ò ní tú ni. Àṣé Ọlọ́run ọba Elédùmarè ó fọwọ́ lẹ́rán, ó ń wo gbogbo wọn ni. Ó wo ibi tí òun ti máa kó ẹ̀sìn wọn síta. Wọ́n ní ẹni tó bá fẹ́ jẹ́ ìyàwó onírìṣà, ó gbọdọ̀ ṣe gbogbo àwọn ritual yìí lẹ́sẹẹsẹ. 13 ní gbogbo ẹ̀ o. Wọ́n ló gbọdọ̀ ṣe lẹ́sẹẹsẹ o. Wọ́n ní ṣùgbọ́n wọn ò ṣe. Wọ́n ní wọ́n lọ kọ orúkọ wọn, wọ́n lọ kọ sínú ìwé registry. Ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní àwọn elders yìí ní pé fake wife ni wọ́n. Fake wife. Ipe tí ò bá ń ṣe fake wife, báwo ni orúkọ wọn ṣe wọ inú registry? Nǹkan tá à ń gbọ́ nìyẹn. Wọ́n ní tí ò bá ń ṣe fake wife ni wọ́n, ipe báwo ni orúkọ wọn ṣe wọ inú registry? Ẹ wo bí wọ́n ṣe attack bàbá akọ̀wé yìí, tí wọ́n lọ fún ní £500. Àǹtí wa Ayélàgbé pé ó fún ní £500. Wọ́n ní màá yìí dáwọ́ ẹ̀ padà pé òun ò kí ń gba bribe. Òun ò kí ń gba àbẹ̀tẹ́lẹ̀, òun ò dẹ̀ kí ń gba gift lọ́wọ́ olórí kankan àti lọ́wọ́ àwọn elders. Ipe kábíyèsí ló láṣẹ láti fún òun ní owó. Ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n òun ni arákùnrin yìí. Ṣé ẹ mọ̀ pé ká sọ pé arákùnrin yìí ti gbowó yìí báyìí, ó gbowó Judas nìyẹn, ẹ̀yin èèyàn ilé. Ṣùgbọ́n orí ló kó arákùnrin yìí yọ. Gbogbo àwọn rituals tán ní ó yẹ kán ṣe tí wọn ò ṣe. Wọ́n ní ìmọ́lẹ̀ ó wà nínú àwọn rituals yẹn. Wọ́n ní ifá ìgbàlẹ̀ ó wà nínú àwọn rituals yẹn. Wọ́n ní orò ó wà nínú àwọn rituals yẹn. Ìṣẹ̀ṣe ó wà nínú ẹ̀. Ìgbàlẹ̀ ó wà nínú ẹ̀. Ẹfọ̀n ó wà nínú ẹ̀. Ẹfọ̀n fọ́rí ó wà nínú ẹ̀. Ojú ìbò ó wà nínú ẹ̀. Orúkọ pọ̀. 13 total ló yẹ kán ṣe. Wọ́n gbọ̀nà ìbùrú. Wọ́n sọra wọn di ìyàwó onírìṣà. Adéyẹyè, Ògúnwùsì, ẹni ìtàn. Mo wólẹ̀ forí adé o. Wọ́n ní Queen Naomi nìkan ni ó jẹ́ legal wife bàbá Werinla. Wọ́n nítorí àwọn nìkan ni wọ́n pass through gbogbo àwọn ritual yìí.
Wọ́n láwọn nìkan ni wọ́n pass through gbogbo àwọn ritual yìí. Wọ́n ní kò sí ibi tó ti yẹ kí orúkọ wọn wọ inú ìwé yìí. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní kò sí ibi tó ti yẹ kí orúkọ wọn wọ inú ìwé yìí. Ẹ̀yin èèyàn ilé, ṣé ẹ rí pé Ọlọ́run alágbára ni? Ọlọ́run ọba tó ń fẹni ṣẹ̀sín ni. Ẹni tí ò bá ti ń ṣe èèyàn dáadáa tó jẹ́ ẹni ibi, Ọlọ́run máa fi wọ́n ṣẹ̀sín ni. Ẹ fẹ́ lé Queen Naomi kúrò nínú ilé ọkọ ẹ̀. Ẹ fẹ́ lé e kúrò nínú ilé ọkọ ẹ̀ láì ṣe nǹkan kan. Láì ṣe nǹkan kan, ẹ̀yin lẹ wá gbọ́kọ ẹ̀. Ẹ wọnú ààfin yẹn wá gbọ́kọ èèyàn. Ẹ tún wá fẹ́ lé e kúrò níbi tí ayọ̀ ẹ̀ wà. Ṣé ìgbà tẹ́ ẹ lé Queen Naomi lé, ṣé ẹ lè yọ ìfẹ́ Queen Naomi kúrò nínú àyà kábíyèsí? Ṣé ẹ lè yọ? Ẹ mọ̀ pé ibi tí ìfẹ́ òtítọ́ bá wà, ìfẹ́ òtítọ́ ló wà ńbẹ̀ yẹn. Ẹ wo ọmọ Ìyábọ̀ Òjó, Priscilla àti Juma. Ẹ wo bá ṣe nífẹ̀ẹ́ ara wọn. Pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ ń pa Priscilla, ṣé Juma fi sílẹ̀ kó padà marry ẹ̀? Bó ṣe rí nìyẹn. Gbogbo bẹ́ẹ̀ ṣe kùrùkẹrẹ tẹ́ wọ inú ààfin. Tẹ́ wọ inú ààfin tẹ́ bẹ̀rẹ̀ sí bribe àwọn èèyàn. Ẹ ń bribe àwọn olóyè nítorí pé ẹ fẹ́ di ìyàwó bàbá wẹrin ńlá. Ẹ máa dì. Àtìgbà tẹ́ máa ti di ìyàwó bàbá wẹrin ńlá kò máa sí fọ̀kànbalẹ̀. Ẹni tí ò yẹ kẹ́ ẹ máa lé lẹ̀ ń lé. Ọ̀rọ̀ Queen Naomi ló bá yín. Queen Naomi ṣe báyìí, Queen Naomi ṣe báyìí, Queen Naomi ṣe báyìí. Bí Queen Naomi rìn, ogun ni. Ìrìn Queen Naomi gan bí yín nínú because ẹ lè rin irú ẹ̀. Ẹni tọ́lọ́run tó bá ti dá láwòrán ara ẹ̀, ó ti dá ni. Kò sí ẹ̀dá kan tó lè yí destiny padà. Destiny bàbá wẹrin láti Queen Naomi ò ní pé kí wọ́n jẹ́ ọba àti olórí, kán jẹ́ ọba àti olórí, kán jẹ́ ọba àti queen. Ọlọ́run dẹ̀ ti fi òǹtẹ̀ tẹ̀. Ẹ̀yin náà ẹ wo Queen Naomi. Gbogbo nǹkan wọn, ó show pé queen ni wọ́n. Ìsọ̀rọ̀ sí wọn, ó show pé queen ni wọ́n. Ọjọ́ wo lẹ rí ìwà bálabàla, ìwà rádaràda lọ́wọ́ wọn rí? Ọwọ́ yín la ti bá gbogbo àwọn ìwà yìí. Ẹ lọ kọ orúkọ yín sínú registry láì ṣe ritual. Ilé ayé ti bàjẹ́ o. Ilé ayé ti bàjẹ́. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Only Nàìjíríà náà ni lẹ ti máa rírú ẹ̀. Wọ́n á ní nǹkan tí àwọn bá ti fowó ṣe, ó ti di ohun ìgbàgbé nìyẹn. Wọ́n ní owó ó ṣe ohun gbogbo tán. Ṣùgbọ́n ṣé owó yín ṣó wá ṣe èyí tán? Bàbá akọ̀wé tẹ fẹ́ lé kúrò nínú palace, ẹ rí pé orí ẹ̀ mú yín báyìí. Ẹ̀yin èèyàn ilé, àṣírí wọn ti tú. Wọ́n láwọn elders ní fake wife. Ó ní àwọn olórí yìí. Wípé tí wọn ò bá ń ṣe fake wife, wọn ò ṣe ritual, orúkọ wọn wọnú registry. Ẹni tórúkọ ẹ̀ wá jẹ́ kó wà nínú registry, ẹ fà á yọ. Ẹ mọ̀ pé àṣírí yín tú. Wọ́n ní immediately báyìí ní kábíyèsí restore orúkọ Queen Naomi padà. Immediately with no delay. Nítorí pé Ọlọ́run ti dé Queen Naomi ládé ògo. Ọlọ́run ti dé wọn ládé ìdùnnú. Ọlọ́run ti dé wọn ládé ayọ̀. Kò sí ẹni tó lè gba iyì wọn àti ẹ̀yẹ wọn àti ojúṣe wọn. Kò sí ẹni tó lè gbà lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn ilé, bí a ṣe gbọ́ nìyẹn. Ṣé ẹ rí? Èmi mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ ni. Nítorí pé Ọlọ́run fẹ́ fi títóbi ẹ̀ hàn nínú ayé Queen Naomi ni. Tí kò bá ń ṣe bẹ́ẹ̀, gbogbo nǹkan tó ti ń ṣe látijọ́ yìí, ṣé ẹ rí pé kó ṣiṣẹ́? Àìmọye ibi tán ti mú picture Queen Naomi lọ. Bàtà, oríṣiríṣi nǹkan tó ń wọ̀ sára, wọn ò dúró jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ó wà lẹ́yìn Queen Naomi. Kò fi Queen Naomi sílẹ̀ nítorí pé Queen Naomi mọ orúkọ tí Ọlọ́run ń jẹ́ ni. Wọ́n mọ orúkọ tí Ọlọ́run ń jẹ́ ni. Tó bá ti pè báyìí, iná àrá ló máa ń rán. Iná àrá á rán látọ̀run sí gbogbo orí àwọn ọ̀tá wọn. Gbogbo ẹni tó bá ní èmi àti yín lára, iná àrá ni Ọlọ́run máa bá wa fi pa wọ́n dànù.
ẹ̀yin èèyàn lé ẹni tó bá ní àní gbélé ayé inú àrà lọ́lọ́run á bá wa fi pa wọ́n dànù nítorí pé àṣebi séèyàn kankan ẹni tó bá là wá ní jẹun ọmọ inú àrà lọ́lọ́run á bá wa fi pa wọ́n dànù. Ṣé ẹ rí àṣírí ṣe bẹ̀rẹ̀ sí tú ni o ẹ̀yin èèyàn lé ẹ̀ tí ì gbọ́ nǹkan kan àṣírí máa tú sí ni. Wọ́n ní àǹtí wa Aro wọ́n ní wọ́n mọ̀ nípa £500 tí wọ́n fi ránṣẹ́ sí bàbá akọ̀wé. Wọ́n ní àwọn àti àǹtí wa A ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti fi owó yẹn rán bàbá wa akọ̀wé. Ṣé lóòótọ́ ni àbírọ́? Ẹ máa gbọ́ nínú next gist tí mo máa gbé jáde. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní July 50. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like. Mi rí kẹ́ ẹ máa share àwọn gist ẹ bẹ̀rẹ̀ sí share ní agbára Ọlọ́run. Prize giveaway yìí á bá wa láyé, á bá wa láyé ara. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Orúkọ mi kò yí padà, Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ subscribe ẹ̀yin èèyàn mi kẹ́ máa gbádùn gist ọ̀fẹ́. Òkè òkè ni ọlá gbogbo yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Thumbs up, thumbs up, thumbs up. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè o. Ẹ ní sọ̀rọ̀ jẹ, ẹ ní tọrọ mọ́ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Happy weekends to you all. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.